ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Àwọn agbébọn tó ń jà fún ẹ̀sìn gan ń lo oògùn ìbílẹ̀ sí ìjọba lè fi ẹgbẹ̀rún kan Kùránì àti mílíọ̀nù kan Bíbélì jagun agbébọn báyìí ní orígun mẹ́rẹ̀ẹ̀rin nílẹ̀ Yorùbá ní ètò ààbò ti mẹ́hẹ̀ táwọn agbébọn sì ń sọ̀rọ̀ bí agbọ́n bí wọ́n ṣe ń jí èèyàn gbé ni wọ́n ń pààyàn. Kódà ìṣẹ̀lẹ̀ náà kò yọ ọmọdé, àgbà, ọkùnrin tàbí obìnrin sílẹ̀. Táwọn iléeṣẹ́ agbófinró sì ti ṣiṣẹ́ tó ti rẹ̀ wọ́n. Ọ̀pọ̀ àwọn sójà, ọlọ́pàá, àmọ̀tẹ́kùn, ọdẹ ìbílẹ̀, fìjìláńtẹ́, aṣọ́gbó tó ń ṣàyàn láti mú àdínkù bá ìwà ibi àwọn agbésùmọ̀mí yìí sì ní ẹ̀mí wọn ti bọ́ sí i. Èyí sì ló mú kí ọ̀pọ̀ ọmọ káàárọ̀ òjíire máa béèrè pé kí làwọn ẹlẹ́sìn àbáláyé tí a mọ̀ sí ìṣẹ̀ṣe ń ṣe láti kún àwọn iléeṣẹ́ aláàbò lọ́wọ́ fi dẹ́kun ìwà agbébọn. Yorùbá ní kí àgbàdo tó dáyé ìkànkan sáà ní adìẹ ń jẹ, ṣèbí ọ̀kọ̀ọ̀kan làwọn baba ńlá wa dáàbò bo ìlú kí àwọn òyìnbó tó dé. Ìdí sì rèé tí iléeṣẹ́ ìròyìn wa ṣe tọ́ díẹ̀ lára àwọn oníṣẹ̀ṣe yìí lọ pé kí ni wọ́n lè ṣe láti kojú àwọn agbébọn yìí. Ọ̀pọ̀ àwọn oníṣẹ̀ṣe tó bá aṣojú kọ̀ròyìn wa sọ̀rọ̀ ní ipa àwọn ká àwọn agbébọn àti ajínigbé yìí. Akin Òjó Atáyéṣe tó jẹ́ olórí àwọn oníṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Èkìtì fi ọwọ́ gbáyà fún ikọ̀ ìròyìn wa pé ọwọ́ àwọn ká àwọn ajínigbé àti agbésùmọ̀mí yìí. Tí a bá rí àwọn oníṣẹ̀ṣe tó jẹ́ olótìtọ́ tí kì í ṣe oníṣẹ̀ṣe orí ayélujára lásán, apá wa ká wọn. Ìṣẹ̀ṣe kò fẹ́ ìbọn àti àdá, ewé àti egbò ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe. Ṣèbí àwọn agbésùmọ̀mí yìí ṣèbí inú igbó ni wọ́n ń gbé. Inú igbó náà la ti ń lọ mú ewé àti egbò tí a fi ń ṣe ògùn. Òun náà la máa rán sí inú igbó náà. Ṣèbí ìbọn ni ajínigbé gbé dání, ṣèbí ilẹ̀ ni wọ́n tẹ̀, ṣèbí àwọn kan ló ṣe ìbọn nígbà ìwáṣẹ̀. Ó ṣàní bí ìbọn àti ọta inú rẹ̀ ṣe dáyé. Atáyéṣe wá bu ẹnu àtẹ́ lu àwọn oníṣẹ̀ṣe tó fẹ́ lọ bá ajínigbé jà, àmọ́ tí wọ́n kọ́kọ́ gbé sórí ayélujára. Ó ní àwọn ajínigbé náà ní púpọ̀ wọn kì í ṣe ọmọ onílùú. Báwo ni wọ́n ṣe máa mọ ìlú ju onílùú lọ? Bákan náà, Atáyéṣe fi ọwọ́ gbáyà pé oògùn wà dáadáa tó lè lé àwọn ajínigbé kúrò nílẹ̀ Yorùbá. Ẹni tó bá ní oògùn lọ́wọ́ kì í pariwo, àwọn èèyàn kò ní mọ̀. Àmọ́ tí ẹ bá rí i, ẹ máa mọ̀ pé ọkùnrin lèyí. Kò sí ìlú tí kò ní ọba tàbí oníṣẹ̀ṣe. Tí wọ́n bá pè wá, ọwọ́ yóò kan ọwọ́. Ta ló ń jẹ́ ajínigbé? Ṣèbí ìṣíjú wà? A máa ṣí ojú wọn kúrò nílẹ̀ Yorùbá láì pariwo. Wọ́n sì máa lọ kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá pè wá sí ìpàdé ìdákọ́ńkọ́. Kì í ṣe ìpàdé tí wọn yóò ká sílẹ̀ lórí ẹ̀rọ ayàwòrán tí wọn yóò máa fi ránṣẹ́ sórí ayélujára tàbí tẹlifíṣàn. Ọjọ́ tí a bá sì máa ṣe ìpàdé yìí, ẹni tí kì í bá ṣe ẹ̀yà Yorùbá tàbí tí kò gbọ́ Yorùbá kí wọ́n má ṣe pè sí ìpàdé náà. Oògùn wà dáadáa tó lè lé àwọn ajínigbé kúrò nílẹ̀ Yorùbá o. Ọmọ Bọ́lájí Adífákáwó tí í ṣe ọba rìṣà tí Ìlọrin Àfọ̀njá lérò tiẹ̀ ní àwọn gbọ́mọgbọ́mọ ti wà láti ọjọ́ tó ti pẹ́. Ó sì ní báwọn baba ńlá wa ti ń ṣẹ́gun àwọn gbọ́mọgbọ́mọ náà. Ewé àti egbò pẹ̀lú ètùtù tí wọ́n ń lò nígbà náà sì wà láti ṣẹ́gun àwọn agbésùmọ̀mí ṣì wà dìsínyìí. Àmọ́ wọ́n ti fi ẹ̀sìn àṣejù yí ọpọlọ àwọn olóṣèlú wa padà. Ọ̀pọ̀ nǹkan tó yẹ kí wọ́n máa pe àwọn oníṣẹ̀ṣe àti oníbílẹ̀ sí ni wọn kò fẹ́ ká dá sí mọ́. Kùránì ni, Bíbélì ni, ṣé wọ́n lè gbé Kùránì ẹgbẹ̀rún kan jagun agbésùmọ̀mí báyìí? Ṣé a lè gbé Bíbélì mílíọ̀nù kan fi jagun àwọn agbésùmọ̀mí? Àfi kí ẹ̀sìn má pa wá. Àwọn agbésùmọ̀mí tí wọ́n ní àwọn ń jà fún ẹ̀sìn kan yìí, àwọn gangan lo oògùn dúdú. Tí ẹ bá wá
ìdí àwọn agbésùnmọ̀mí míì oògùn dúdú tí ẹ̀ bá lára wọn ju oògùn ìbílẹ̀ Yorùbá gan lọ. Aṣíwájú awo àgbáyé dókítà Ifágbẹnusọ́lá Àtàndá tí í ṣe olórí àwọn oníṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ṣàlàyé ọ̀nà táwọn oníṣẹ̀ṣe fi lè ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí tó ti yí wa ká. Ifá, Ṣàngó, Ọ̀ṣun bẹ níbi tó wà ṣùgbọ́n wọn ò pè wọ́n ní. Wíwá là ń wá babaláwo kó tó rúbọ fún ni nítorí babaláwo kì í wá ẹnìkan. Ètò ti wà láàrin ìlú tí nǹkan bá ṣẹlẹ̀ kì í ṣe babaláwo nìkan ló ń ṣe ètùtù ìlú. Ọba mọ àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn. Bí Ifá bá ní ká lọ bọ Ṣàngó, onífá kò ní lọ bọ Ṣàngó. Àwọn oníṣàngó ni yóò pe àwọn ọlọ́ya àti ọlọ́ṣun náà sì ni yóò bọ òrìṣà tiwọn. A ti dá gbogbo ẹ̀ pọ̀, a ti ń kéré ẹnìkan, a kò lè kéré ara wa. Ìka tó bá tọ́ sí mú ni a fi ń rẹ́. Níbi tí nǹkan dàrú dé yìí, tí a bá padà sídìí ìka tó tọ́ sí mú kí a fi rẹ́ mú, gbogbo ìlú yóò tù yóò sì bà. Ó wá gba àwọn ọmọ ilẹ̀ Yorùbá níyànjú pé kí wọ́n ṣe bí wọ́n ti ń ṣe kó lè rí bó ṣe yẹ kó rí. Olúwo Ifá ti ilẹ̀ Ìgbà Ifágbéminíyì Àtàndá àti olúwo Ifá ìpínlẹ̀ Ògùn Arẹ́gbẹ́ṣọlá Anípúpọ̀ náà gba àwọn adarí tó wà ní ìjọba ní ìmọ̀ràn láti gba àwọn oníṣẹ̀ṣe láàyè láti rú ẹbọ fún ìlú. A máa ń fi ètùtù lé ibi lọ nílùú ni. Odù Ifá kan ló ní ẹ wí fún àlejò kó lọ. A ti ṣàṣàràbọ̀ àgbò. À ń bẹ àwọn ìjọba pé kí wọ́n ránṣẹ́ pé àwọn oníṣẹ̀ṣe gidi yàtọ̀ sáwọn tó láwọn ní ìbọn, àwọn ní bọ́ìsì. Ìṣẹ̀ṣe kò gba gbogbo ìyẹn. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé? Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.